gbogbo bá a ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park ọyá àlẹ́nu pé àwa gan ṣe wàá fojú ara wa rí bó ṣe tó. Sunday Igboho ti ṣe bó ṣe mọ́ ṣe ọmọ ọkọ lògùn ọmọ àlè èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí adúpẹ́lẹ́ Olódùmarè ẹ̀yin tẹ́ ló ń fẹnu wúgẹ́ẹ̀tì ń fẹnu wúgẹ́ẹ̀tì ìwọ náà fẹnu wú pílà àbí ọ̀fọ̀nù wú fẹ́ǹsì ṣebí ń fẹnu wúgẹ́ẹ̀tì. wọ́n gbà iṣẹ́ tó yẹ káwọn ọkọ̀ ọlọ́pàá àwọn ọkọ̀ sójà àwọn ọkọ̀ DSS tó yẹ kí wọ́n ti ṣe lórí Sunday Igboho wa ń gbàṣẹ yìí. pọ́ọ̀ pa ìwé kẹ́sì jókòó yàrá ìní ìfẹ́ ní wúgẹ́ẹ̀tì káyé bá bẹ́ẹ̀ ìwé kẹ́sì jókòó yàrá ìní ìfẹ́ ní wúgẹ́ẹ̀tì ó ní tà tó pọ́ọ̀ báwọn kan ìwé ẹkùn bọ́sẹ̀ ní dààmú tẹ̀lé wọn nù táà tó táà àtẹ̀wé àtẹ̀yìnbọ̀ wọ́n mọ̀ rí wọn rescue gbogbo fọ́nà wọn làlẹ̀ ń wò wọn wọ́n rí wọn rescue wọ́n ti kó wọn lọ sí hospital nísìn. àwọn tí olóyè sọ fún jọ́sí tó sọ fún àwọn Fúlàní ẹgbẹ́ wọn jọ́sí pé tí wọ́n bá kó wọn wá òfin 2 hours àwọn náà rescue dé yìí o. gbogbo ẹ̀yin tẹ́ wá gbé ń jọ́sí pé olóyè Sunday Igboho fẹ́ ní wúgẹ́ẹ̀tì ni gbogbo ayé ti gbé pé Sunday Igboho ti kó wọn dé o ó ti kó wọn dé o. nígbà tí ó dọjọ́ kejì àwọn náà gbé formation yẹn gbogbo àwọn èèyàn wò nígbà tí ó dọjọ́ kejì gbogbo àwọn ọ̀tá olóyè Sunday Igboho ọ̀tá alẹ́ kẹtẹ sọ́tà àwọn ìṣọ̀tà olóyè Sunday Igboho ọ̀tá alẹ́ Yorùbá ọ̀tá alẹ́ káàró jì. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba là béwé ajílété. àwọn ọ̀nà bandits bí wọ́n ti gbórí mídíà kan nu Sunday Igboho fẹnu wúgẹ́ẹ̀tì ni ó yá iléeṣẹ́ ọlọ́pàá ti gbé jáde àwọn tó rescue dà àwọn tó rescue dà àwọn tó kó wádà yìí nípa fẹnu wúgẹ́ẹ̀tì ni lẹ́yìn tó gbìyànjú láti lọ gbà yẹn lẹ̀ tó gbéra nínú létí ẹ̀ ìwọ kẹ́sì jókòó bẹ́ẹ̀ ó sì wá ní ti wúgẹ́ẹ̀tì ìwọ náà lọ fọnà òrí pílà fọwọ́ fún fẹ́ǹsì kó o bí ṣe máa rí àwọn tí wọ́n jí gbẹ́njọ́ náà àṣà ti gbé wọn jìnnà àwọn tó gbé gbẹ́njọ́ náà tẹ́lẹ̀ pé rúmọ̀ ni àwọn Sunday Igboho gbàdé yìí o àwọn Sunday Igboho gbàdé yìí àwọn tó lẹ́ jí gbẹ́njọ́ náà àwọn Sunday Igboho gbàdé yìí fọ́tò wọn lẹ̀ ń wò fídíò yẹn ẹ máa wò rí ẹ wo fídíò ọ̀hún tẹ́rùn àwọn tó lẹ́ jí gbẹ́njọ́ náà àwọn Sunday Igboho gbàdé o Sunday Igboho wá gbà wọ́n dé ní ìsìn tẹ́ ẹ bá rí àṣẹ wọ́n ti kó wọn jìnnà wọ́n ti kó wọn kúrò ní Igboho wọ́n ti kó wọn dé Kwara State ẹ méje dé nẹ̀pẹ́nu bóò ló ṣe jẹ́ bóò ló ṣe lọ bóò Sunday Igboho gan sí ríire àwọn ọ̀nà bandits bí wọ́n ti gbórí mídíà kan nu Sunday Igboho fẹnu wúgẹ́ẹ̀tì ni ó yá iléeṣẹ́ ọlọ́pàá ti gbé jáde àwọn tó rescue dà àwọn tó rescue dà àwọn tó kó wádà yìí nípa fẹnu wúgẹ́ẹ̀tì ni lẹ́yìn tó gbìyànjú láti lọ gbà yẹn lẹ̀ tó gbéra nínú létí ẹ̀ ìwọ kẹ́sì jókòó bẹ́ẹ̀ ó sì wá ní ti wúgẹ́ẹ̀tì ìwọ náà lọ fọnà òrí pílà fọwọ́ fún fẹ́ǹsì kó o bí ṣe máa rí àwọn tí wọ́n jí gbẹ́njọ́ náà àṣà ti gbé wọn jìnnà àwọn tó gbé gbẹ́njọ́ náà tẹ́lẹ̀ pé rúmọ̀ ni àwọn Sunday Igboho gbàdé yìí o àwọn Sunday Igboho gbàdé yìí àwọn tó lẹ́ jí gbẹ́njọ́ náà àwọn Sunday Igboho gbàdé yìí fọ́tò wọn lẹ̀ ń wò fídíò yẹn ẹ máa wò rí ẹ wo fídíò ọ̀hún tẹ́rùn àwọn tó lẹ́ jí gbẹ́njọ́ náà àwọn Sunday Igboho gbàdé o Sunday Igboho wá gbà wọ́n dé ní ìsìn tẹ́ ẹ bá rí àṣẹ wọ́n ti kó wọn jìnnà wọ́n ti kó wọn kúrò ní Igboho wọ́n ti kó wọn dé Kwara State ẹ méje dé nẹ̀pẹ́nu bóò ló ṣe jẹ́ bóò ló ṣe lọ bóò Sunday Igboho gan sí rí Sunday Igboho ti sẹ́fún sí mọ́ ṣe ọmọ ọkọ lògùn ọmọ àlè èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí adúpẹ́lẹ́ Olódùmarè ẹ̀yin tẹ́ ló fẹnu wúgẹ́. igbó ńlá ni o ó dẹ̀ yẹ kí àwọn ìjọba wọ́n tètè mọ tí wọ́n ṣe sí wa ẹ̀ eléyìí kọjá gbóòórùn mọ́lẹ́ o. èyí ṣe tó kékeré téèyàn kan lè dédé lórí kọ. tàbí wàá sọ fún àwọn èèyàn táwọn èèyàn bá ń sọ pé ọyẹ wọn ti kó wọn jáde ọyẹ wọn ti kó wọn jáde omi tó bá mọ wọn ni wọn rẹ láti o kì í ṣe tó kékeré o igbó ńlá lélẹ̀ yìí ẹni bó ṣe lọ ní o. àárín igbó yìí
wọ́n bí náà ọlọ́mọ fàbú rẹ̀ bóyá àmín Ọlọ́run ẹ̀ ló ní sí ìrìn òkè nígbà kúkú láláhàláwàlá wàtá ẹsẹ̀ géètì ìfẹ̀nù wú géètì ìwọ náà fẹ́nu wú pílà àbí ọ̀fọ̀nù wú fẹ́ǹsì ṣe bí ń fẹ̀nu wú géètì ẹ̀yin tá ní fẹ́nu wú géètì ni ó ń ṣe wọ́n ṣe mọ́ ṣe adúpẹ́ lọ́wọ́ Olóyè Sunday Igboho àtàwọn ọmọ ọkọ̀ ìlú Ẹkùn pátá a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ikọ̀ ọlọ́pàá ẹ ṣe léyìí adúpẹ́ lọ́wọ́ yín fún ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn yóò tó bí ọ̀sẹ̀ méjì nsìn tàbí kó jẹ́ bí 10 days agbẹ́fọ́nà kan jáde nílùú Ìgbòho tí Olóyè Sunday Igboho tó ti fún àwọn ọmọ àbòkíhun àwọn báńdíìtì tó lòun fún wọn ní 2 hours kí wọ́n lọ kó ìyá àtọmọ tí wọ́n jí gbé kí wọ́n lọ kó wọn wá àwọn tẹ́ kó ẹ lọ kó wọn wá lẹ́yìn bí rábí 2 hours nígbà tó di ìjọba alẹ́ information ti kárí ó ti jáde ire àwọn ọ̀nà bandits bí wọ́n ti gbórí mídíà kan nu Sunday Igboho fẹnu wú géètì ni ó yá iléeṣẹ́ ọlọ́pàá ti gbé jáde àwọn tó rescue dà àwọn tó rescue dà àwọn tó kó wádà ìlọrin nípa fẹnu wú géètì ni lẹ́yìn tó gbìyànjú láti lọ gbà yẹn lẹ̀ tó gbéra nínú létí ẹ̀ ìwọ kàn sì jókòó bẹ́ẹ̀ ó sì wá ní tí wú géètì ìwọ náà lọ fọdọ̀ òrí pílà fọwọ́ fún fẹ́ǹsì kó o bí ṣe máa rí àwọn tí wọ́n jí gbẹ́njọ́ náà àṣà ti gbé wọn jìnnà àwọn tó jí gbẹ́njọ́ náà tẹ́lẹ̀ pé rúmọ̀ ni àwọn Sunday Igboho gbàdé yìí o àwọn Sunday Igboho gbàdé yìí àwọn tó lẹ́ jí gbẹ́njọ́ náà àwọn Sunday Igboho gbàdé yìí fọ́tò wọn lẹ̀ ń wò fídíò yẹn ẹ máa wò rí ẹ wo fídíò ọ̀hún tẹ́rùn àwọn tó lẹ́ jí gbẹ́njọ́ náà àwọn Sunday Igboho gbàdé o Sunday Igboho wá gbà wọ́n dé ní ìsìn tẹ́ ẹ bá rí àṣẹ wọ́n ti kó wọn jìnnà wọ́n ti kó wọn kúrò ní Ìgbòho wọ́n ti kó wọn dé Kwara State ẹ méje dé nẹ̀pẹ́nu bóò ló ṣe jẹ́ bóò ló ṣe lọ bóò Sunday Igboho gan sí rí wọn gbà iṣẹ́ tó yẹ káwọn ọkọ̀ ọlọ́pàá àwọn ọkọ̀ sójà àwọn ọkọ̀ DSS tó yẹ kí wọ́n ti ṣe lórí Sunday Igboho wa ń gbàṣẹ yìí òun láfi sọ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjì rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá wípé iṣẹ́ yìí àjùmọ̀ṣe ni ijó yìí ó ti jàjùmọ̀jó kẹ́nìkan mọ́ lọ báyìí kẹ́yìn wọ́n kọ́ mọ́ torí pé o fẹ́ tẹ̀lé àwọn Oòduà kó àwọn bá Sunday Igboho jà ká kó gbogbo ẹ̀ pọ̀ kájọ tó pé gbogbo iṣẹ́ yìí àjùmọ̀ṣe ni ó dáa àtikọ̀ ọlọ́pàá àtikọ̀ Sunday Igboho àwọn náà jọ fún wa lésì ayọ̀ yìí ní tata gbọ́ ìnísìn ẹ jẹ́ fún wa bó ṣe lọ rèé àwọn kan Sunday Igboho àwọn kan rú ẹkùn àwọn parakuti ẹlẹ́mọ̀ láwọn ọmọ ogun tẹ́jú wọ́n tẹ́sẹ̀ wọ́n nílẹ̀ bí ẹ̀yà Toyota Jeep Highlander kódà àwọn ọmọ ogun dáyé pé wọ́n ṣe fi wájú múlẹ̀ wọ́n fi tẹ̀sí múlẹ̀ 4-wheel drive ni wọ́n bí wọ́n ṣe pẹ̀nu ṣe bẹ́ẹ̀ sí ní fẹ́ wúrú géètì ni wọ́n ṣe pẹ̀nu pé ṣe àǹpá àwọn bandits ni tí wọ́n bá ti jíyàn gbé wọ́n fi nọ́mbà lẹ̀ wípé nọ́mbà rẹ o tẹ́ pé o àìbá àmọ̀ tẹ́yà fẹ́ sanwó tẹ́ ìpín sọ pé 300 million làwọn ó gbà báwọn kọ̀ọ̀rú ẹkùn bọ́ ṣe gbé fóònù bọ́ ṣe pẹ̀nu ó yá o àti ń kó 300 million bọ́ níbo lẹ́wà wọ́n bá gbéra wọ́n bá lọ pàdé wọn ní inú igbó nípínlẹ̀ Kwara àsánà bandits wọ́n tẹ̀ fi ìpínlẹ̀ Kwara sílé lọ́dọ̀ àwọn Angele ọ̀ràn bá gbéra lọ́wọ́ dádúgbò wọ́n lọ pàdé nípínlẹ̀ Kwara tí àwọn kan Sunday Igboho tí wọ́n jọjú báyìí táwọn ọmọ bandits rí wọn báyìí tẹ́lẹ̀ pé àwọn eléyìí ta mọ́ra ni tẹ́lẹ̀ pé àwọn eléyìí àwọn ọmọ ogun ni wọ́n dì kàǹkà ni báwọn bandits bẹ́ẹ̀ sínú bolẹ̀ nu tẹ́ sínú bolẹ̀ báyìí àwọn kan Sunday Igboho àwọn náà kan sínú bolẹ̀ ni àti àwọn àwùjọ ọlọ́pàá àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn lọ bí ó bọ́ ṣe sínú bolẹ̀ nu bẹ́ẹ̀ sínú bora wọn nu ó di tà tó pọ̀ pa ìwé kẹ́sì jókòó yára ìní ìfẹ́ ní wúgẹ́ẹ̀tì káyé bá bẹ́ẹ̀ ìwé kẹ́sì jókòó yára ìní ìfẹ́ ní wúgẹ́ẹ̀tì ó di tà tó pọ̀ pọ̀ nígbà tí ọwọ́ ọ̀bọ̀dún àwọn ará bí wọ́n padà jù bẹ́ẹ̀ oró báwọn kan sọ ní báwọn kan ìlú ẹkùn
bọ́n ṣe ń dààmú tẹ̀lé wọn nù táà tó táà àtẹ̀wé àtẹ̀yìnbọ̀ wọ́n mọ̀ rí wọn rescue gbogbo fọ́nà wọn làlẹ̀ ń wò wọn wọ́n rí wọn rescue wọ́n ti kó wọn lọ hospital nísìn. àwọn tí olóyè sọ fún jọ́sí tó sọ fún àwọn Fúlàní ẹgbẹ́ wọn jọ́sí pé tí wọ́n bá kó wọn wá òfin 2 hours àwọn náà rescue dé yìí o. gbogbo ẹ̀yin tẹ́ wá gbé ń jọ́sí pé olóyè Sunday Igboho fẹnu wú géètì ni wípé irọ́ ni wípé kò rescue kankan wípé kàn create content ni tẹ́ẹ̀bà tún wá gbélé ìpé Sunday Igboho ti rescue wọn ajẹ́pọ̀ ta alẹ́ Yorùbá nìyẹn ajẹ́pẹ́ tọ́ ilẹ̀ káàró òjìire nìyẹn torí àwọn tiẹ̀ ti pọ̀ jù bóyá kẹ̀sìn ni wọ́n ń ṣe ní o bóyá ẹ̀sìn mọ́ bóyá èyàn lè torí pé èyàn ṣẹ̀sìn téèyàn wá rò pé téèyàn mi bá lè kú kó kú kí sáà sì ṣẹ̀sìn ni kò yé mi à ń sọ̀rọ̀ pé olóyè Sunday Igboho kó gba àwọn èèyàn lẹ̀ wọ́n ń ká àwọn èèyàn wa wọ́n jí wọn kó ń gàngán wọ́n jí wọn kó ní Ògbómọ̀ṣọ́ wọ́n jí wọn kó ní Kwara wọ́n jí wọn kó ní Èkìtì wọ́n jí wọn kó lóńdó káàkiri ọ̀wọ̀ ń bẹ̀yẹ wọ́n jíyàn kó àwọn kọ̀ọ̀kan wá dìde àwọn àlọ́ forí làkú wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ láti dáàbò bò ẹ̀yin ẹ̀yẹlẹ́nu rúnrún yìí tẹ́mà tí wá gbé orin kan jáde nípa wọn ìwọ kó wà jáde content creator ó fẹ́ ní wúgẹ́ẹ̀tì ìwọ náà lọ create nǹkan nú gbó Fúlàní ìwọ náà wà nǹkan create ìwọ náà lè create nǹkan náà káwọn bó ṣe máa create ẹ̀ bí ṣe máa rí ẹ ti wá fẹ́ sọ nǹkan tó jẹ́ nǹkan security tó yẹ kó dáàbò gbogbo wa ẹ ti wá fẹ́ sọ di kẹ́mọ̀ fi create content tí wá sọ kan nípa àṣeyọrí àwọn olóyè Sunday Igboho nìsín kìí sáré olóyè Sunday Igboho nìkan àṣeyọrí olóyè Sunday Igboho àṣeyọrí tíìmù Ìrú Ẹkùn àṣeyọrí àwùjọ ọlọ́pàá àṣeyọrí gbogbo àwọn ọmọ Yorùbá tó dáwà dé ń jí gbé wọn ò lè jíyàwó àtọmọ Sunday Igboho gbé ìwọ tó wá ní so tó wá mẹjú orí búkì mídíà yẹn ìwọ wọn jíjàwó ẹgbẹ́ lọ́la jámù ìyàwó àtọmọ Sunday Igboho wà wọn ò lè jí gbé bọ́ ìwọ tó wá sí mídíà tó wá ní fẹnu wúgẹ́ẹ̀tì yẹn wọn lè jíyàwó àtọmọ ẹgbẹ́ lọ́la ikọ̀ Ìrú Ẹkùn amọ̀dúpẹ́ amẹ́lẹ́ ìlóore o olóyè Sunday Igboho more than 45 1 hour láàrin almost 1 hour 1 hour láàrin láàfin igbó yìí nìkan lórí ọ̀kadà pẹ̀lú eré. ẹkùn ọkọ̀ Fúlàní ẹkùn ọkọ̀ bandits ọmọ ọkọ̀ lògùn ọmọ àlè ojú òní tí yín mo kíkọ yín. tí ẹ kó ọlọ́ba ní gbé wọn jáde gbogbo bá a ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀